àtẹ̀jíṣẹ́ yìí ni mo rí níbi tá a ti ń sọ pé kò sí ìwúre kankan tí àwọn ń pè ní àdúrà kankan nínú Quran wípé ìtàn ìjàpá àti yánníbo ni. Ẹni wá ní what of Isaja? They said Isaja is a prayer of wealth and arisiki. Pé àwọn àfáà àwọn sọ pé Isaja Nasiru láyé nǹkan, àwọn àfáà ní Isaja ó ń ṣiṣẹ́ fún arisiki. Ǹjẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí? Mo ti sọ fún wa wípé gbogbo nǹkan táwọn àfáà ti sọ fún wa pátápátá látòkè délẹ̀ irọ́ ni, gbogbo ẹ̀sìn Islam irọ́ ni, Allah irọ́ ni. Ẹ wá yẹ ká wá lọ wò àmọ́ kó lè bá yé wa dáadáa. Kí ni ìdí tí Muhammadu fi sọ àwọn ọ̀rọ̀ yìí? Torí pé ọ̀rọ̀ tí Muhammadu bá sọ, ohun ni wọ́n kọ sínú Quran tí wọ́n pè ní, tí wọ́n sọ pé Allah ló sọ. Ìdí tí Muhammadu fi sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Wọ́n ní this was revealed when the prophet left from the battle of Uneya. Aya yìí Muhammadu sọ nígbà tí Muhammadu kúrò ní ojú ogun Uneya tí wọ́n ti lọ ṣe ìkọlù. The prophet lived only 2 years after this battle. Lẹ́yìn ogun yìí, ọdún méjì péré ni Muhammadu lò tó fi jẹ májèlé tó fi kú. Said ibn Muhammad al-Muhadin informed us, Abu Umar ibn Abi Jafar al-Mokri, al-Hassan ibn Sufyan, Abdul Aziz ibn Salam, Ishaq ibn Abdullah ibn Kisan, his father Ikrimah ibn Abbas, who said, gbogbo àwọn tó gba ìgbà wá yìí wá, àwọn ni mo dárúkọ yẹn, wọ́n sọ pé when the messenger of Allah returned from the battle of Uneya, nígbà tí Muhammadu kúrò ní ojú ogun Uneya níbi tí wọ́n ti lọ ṣe ìdigunjalè, tí wọ́n ti lọ ṣe ìkọlù, Allah exalted his zeal revealed. Ìgbà yẹn ni Muhammadu bẹ̀rẹ̀ sí sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyẹn. Kí wá ní ìtumọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí? Ìyẹn aya yìí, Isaja Nasiru láì wàlí fatihu wàrà ìta nọ́ọ̀sà, gbogbo àwọn ọ̀rọ̀ yìí táwọn máa ṣe àmì sí ní èdè abínibí. Nígbà tí àránṣẹ́ Allahu lórí ọ̀tá ẹ̀sìn àti ṣíṣí ìlú Mọ́kà bá ṣẹlẹ̀, tí o sì rí àwọn ènìyàn tí wọ́n ń wọnú ẹ̀sìn Allahu níjọ níjọ, nítorí náà ṣe àfọ̀mọ́ àti ẹ̀yìn fún Olúwa rẹ̀ kí o sì tọrọ àforíjìn lọ́dọ̀ rẹ̀. Dájúdájú ó ń jẹ́ olùgbàlà ìrònú pìwàdà. Ìtumọ̀ ẹ̀ nìyẹn, kò ní ìtumọ̀. Ẹjọ́ ibo ni arísìkì, ibo lẹ ti ń tọrọ arísìkì inú eléyìí? Ìtàn ìjàpá àti yánníbo ni, kò ní ìtumọ̀. Tẹ́ ẹ bá rí ẹ rí pé Muhammadu gan ni wọ́n bá wí nínú àyàtà kàyí. Ẹ̀yin èèyàn wa ẹ jí, ẹ̀sìn Islam irọ́ lásán ni, Allah irọ́ lásán ni, Muhammadu irọ́ lásán ni. Àwọn Saudi lọ ní ẹ wo gbogbo àwọn orúkọ tí mo dá yẹn. Ǹjẹ́ rí Adéwálé, Ọláyínká, ǹjẹ́ rí ń bẹ̀, ǹjẹ́ rí Ògúndélé? Kò kí ń ṣe tọ̀dọ̀ tiwa. Àṣà àti ìṣe àwọn Lárúbáwá, òun ni Islam. Ló fi jẹ́ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú Quran ilẹ̀ Lárúbáwá ló ti ṣẹlẹ̀. Àwa náà ní ìtàn tọ̀dọ̀ tiwa. Wọ́n fẹ́ fi ti Lárúbáwá, wọ́n fẹ́ fi da ojú àṣà àti ìṣe wa bolẹ̀. Wọ́n fẹ́ gba agbára lọ́wọ́ wa, ká máa ríra wa bí ọmọ Lárúbáwá. Ìdí nìyí tán fi ń fún wa ní orúkọ Lárúbáwá. Torí tẹ́ bá padà máa ka Quran yẹn máa rí pé àwọn ọmọ Lárúbáwá ni. Wọ́n á lè máa sọ fún yín pé ilẹ̀ Lárúbáwá lẹ ti wá. Wọ́n fẹ́ gba àṣà wa, kán fún wa ní àṣà Lárúbáwá. Èdè wa kán máa fún wa ní èdè Lárúbáwá. Ìmúra wa kán máa fún wa ní ìmúra Lárúbáwá. Kán gba Ọlọ́run Olódùmarè lẹ́nu wa, kán fún wa ní àlá Lárúbáwá. Wọ́n á sọ wá di ọmọ Lárúbáwá. Wọ́n fẹ́ pa kádàrá wa dà sáìdá. Ẹ̀yin èèyàn wa ẹ jí, ẹ̀sìn Islam irọ́ lásán ni. Wọ́n gbé wá láti wá fi ba ayé wa jẹ́ ni. Ṣé ẹ rí àwọn àfáà yìí? Ẹni ìyà ni wọ́n. Àwọn ni wọ́n ba ayé wa jẹ́ débi tá a bá dé yìí. Wọ́n mọ òdodo, wọn ò sọ ni. Ẹ̀yin àfáà, mo sì sọ lọ́pọ̀lọpọ̀ gbà. Ẹ̀yin àfáà yìí, ẹ jáde kẹ́ ẹ lọ túbá. Ẹ lọ sọ òdodo fáwọn èèyàn. 2030 ò ní pẹ́ dé mọ́. Tẹ́ ẹ bá kọ̀ tí ẹ ò sọ òdodo, àwọn èèyàn máa rí òdodo. Táwọn èèyàn bá wá rí òdodo, ojú kí lẹ fẹ́ kán máa fi wò yín? Ẹ jí, ẹ má sùn. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Èrè lásán ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró. Ó dìgbà.